Do here wa better now. After do here fe. Do here fe the work in Rishi. Wabo we wabava wabota. Ya you wa here mao. The bed and wa here. Ma very mado woge do never one. Wa we say wa na we do. Momenti bano yere. Anyone in rowa. I didn't have to tell la wa moku. What ye will back bo. When I had the ma the woge do. Le wa se va. Or the pian bono ge yo. Where Oghe do na or ma or ye bama. It's ban here, but I Sunday, a booking out. Yannick have a do de bama or Ganeruna so. No yano sanera, Sanoma, Sanodi, no one. Marie Poma, Kevrovan, and was a little boy lava. And then there, not yet the man, my Oghe, and the Bema. Man, Fiambe in Mauna, you gave on him. Believe Jesus Christ no nyawa. It's what I way so. O mau waboki no. Ni makao pederio. Mahia yebe. Tuna na. Eni edo na gbe. We ode ogungan. We ya your Bible. Ya your Bible. Eni edo no. Eni na. Ni mahia na he hia. Eni wa ke wa yiba. Na. Ma abiomo. Na. You no ka na. No. Okay. Today we continue Edo program, Edo Moonlit Folklore Gathering. Today we continue with the writing of Edo names correctly. May you call your people and put your right finger on it of approval that you like this program. Thank you. Okay, I saw Timba Oyo Wogan by everyone. When I hear my hour. Omogate. Ye ne agmoyi. Ye ne agmoyi na de way you go Bible. Omogate. Ujere na yaka. Ujere na ya tai. Ini ya we ya en wazewo. Ye na agmoyi. Omogate. Ayaka. Ini na omo egate. Owo mo na bie. Uyi no no wa. Egate. Ega ka amaghị bie
Eja ka yo e. Eja ka ye na banka yo. O. Ona na choma. Eya ti one biana. Somebody in one. Eya ti. Abi toy. Awe abia go ke ba no dem. O be no dem. Afian bo salba no. O mo gate. Going, go, va, ha, ne, isen, going, go. Get, no, Mogate, Ogiha. Ami igi ati ọmọ igate ayi debawe tẹmẹrẹ osunde ọdebawe ọwẹ nukpogeva we nukpoge ha yẹn zẹ nukpogeva ke nukpogeva ọmi gi ati ọmọ igate àwọn èmi náà yà ká ẹwọn tàbá we náà ní ibi gbà bẹ́ẹ̀ni ẹnu ọmọ igate bẹ́ẹ̀ni màá yà tàbá àti ẹni màá wẹ ọmọ igate ọmọ igate màtá nùdọ́ni evani bẹ́ẹ̀ni ẹnu ọtẹ́mọ̀ ọ̀túndé ọbẹ̀ Sajoduwa ọwọ́n nukpogi ha Sajoduwa nukpogi ha ni mẹ́rin wá yìbọ́ yìí ebe yìbọ́ yìí na osunlébèta nùdàrà ọ̀wẹ́ dèmí ọ̀wẹ́ làwẹ̀rìọ̀ ọ̀rọ̀ pa anìkì náà yẹ ọwọ́n nukpogi nẹ Humphrey gbọ́dọ̀ kóyọ̀ Humphrey ọ̀bùkàn ọwọ́n nukpogi nẹ ọmọ gígí atẹ ọni ènìyàn ni ọni lórí màmá mọ gígí atẹ ọyẹwẹ àtẹtọ ogi ọmọ bàbá nìyà pẹ̀lú ìdè náà gígí awò wẹrẹ ẹmẹgẹdà yàtọ mọ ọmọ gígí atẹ nupogé ìhànà àwẹsìyẹ nupogé bàbá rẹ mà mà yà yọ wàwẹsì wà náà nìyẹn wọn yọ. Akpọbọnu wọ o ọmọ igi atẹ ẹni ẹdọ náà o ẹ wà náà ọmọ èdè o ọmọ súnmẹ òkó ọmọ nà èdè ọ̀nà ọmọ súnmẹ iye nẹ ẹ wáyé ọmọ ẹ mà wá gbẹ́nà o òkè o ọmọ ayé àgbẹ̀ ọmọ súnmọ́ iye nù agbọ̀n yìí dẹ̀ wọ̀ yẹ yọ gbàbọ̀ eva mẹ̀yà yọ gbàbọ̀ o eva ẹ̀yìn mẹ̀yà yọ gbà ọmọ súnmọ́ báyà ká ọmọ nábẹ́ ọ̀nì ọmọ ẹ̀rí ọ̀nà bẹ́ẹ̀ni yìí bá gbọ̀n èmi sọ̀rọ̀ ọ̀nà awẹ́ ọ̀hàmì àmẹ́ ṣùgbọ́n òbí ọ̀hàn nábíẹ́ ọ̀dọ́rí yóò bọ̀ náà wà ọ̀ẹ́kọ̀dá ọ̀nà àwọ̀ àwàdó wáyé wẹ́rẹ́ ọmọ ìṣòro àwọn abẹ́rẹ́ ìyẹ́nà ìrẹ́wà lọ ẹgbẹ́ ebe náà ìtì ẹ̀gẹ́ náà dẹ́nà àmì ọgọ́ ẹ̀rí ìwé orin náà ebe náà ìtì àbámọ́ ọ̀màmà ẹ̀rẹ́ náà abe kọmputa ẹ̀rẹ́ọ̀nà abe okun na ya gbọ́n náà ẹ̀rẹ́ọ̀nà abe ìbọnùmọ̀bíà ẹ̀wà ọ̀hún ẹ̀wà ẹ̀yẹ̀wà náà ọmọ súnmọ́ ìfá mẹ́yà yọ gbàbọ̀ ọ̀kẹ́ owó ọ̀kẹ́ ìfá ọ̀kẹ́ ìhá ọ̀kẹ́ ìnẹ́ going, go.
omo losume omo abesuwa ya o se eva me ya yo gba bo eva me ya yo gba no ka omo sume o mi o si u mi eni omo sume we ya ye nupo gi ha we gba we o mi o si u mi eni omo sume eva me ya yo gba ai de ba Igbinosa odeba opa wo ogbe o osunde eva ni ewa oka nuka we nupogi ha ogbe sagioduwa nuka we nupogi eva okay nuka oni ogbe nupogi eva omo se ume o edoye omo sume omo se ume Obandefio Benina, Obandefio in anyway, Nupo give a woe. Anyway, Usaze, Demondia, Nupogi, I wouldn't pogine, Nupogi, Mantonin, Omio, Ossi, me and Nupogine, or what almost 7, almost 7, almost soon, I can't. Nupogin, any, or Madefio. Everyway, Igbinosa, Unokao, or Monsume, Bay, or what bay? You don't know, or Monsume. Akubonia, Isiagua, ye, or Monsume, or Moasua, yao, say, oh, do. Among Yavan, the hand, or co, or one mono, you want. Ọmọ yẹn o yìí sẹ́ wá gbọ́n yìí o iṣẹ́ ẹtí ó sa tv ọbọ̀kẹ́ o tó yẹ ẹtí sa tv yìí sẹ́ gbọ́n yìí ọmọ yẹn òpẹ́ ni wà lọ ẹ̀rí wà lọ kẹgbẹ́ kan àdé mẹ́kí wà mí ẹ̀ ọ̀wà náà wà tí èbè rẹ̀ ọmọ yẹn. Ìwọ́n sì wé tẹ́sù dẹ̀ yẹ wọ ọmọ yẹ èyẹ wà náà ọmọ yẹ òwèlé sọ́sí mọ̀. Ìfá mi yá yọ gbà wọ o bí náà yá gbọ́n yìí sàngbọ̀n yìí bí náà yá gbọ́n ìfá mi yá yọ gbà. Ọmọ yẹ mi wá yẹ ká iye wúwà ẹ̀ fẹ̀ gbọ̀n wá gbọ̀n ẹ̀rí ọ̀nà ẹ̀fí igbó ẹ̀fọ́ wà ẹ̀fọ́ dẹ ẹ̀fọ́ gbó ẹ̀fọ́ gò. Kinado, Ferretti, Ferrion. So, anyone let the Yare Biomon, Yare giving your fair, or more, or why, yeah, you don't know, or more, your one. Okay, go you eva, okay, go you ha, okay, you say. Okay, great God. Or more a year, the matter. Yeah, you're more a year, my here. You know, I remember looking yo. I go. Look away. Look again, me, you're back. Look on the road. Oh, me, yeah, we any, or more, yeah, yeah, you only walk back. Look again, Mary, you baba. Pogene ọmí ọyí ẹ̀rí ẹni ọmọ ọ̀yẹ̀mẹ́ àìdèbàwẹ̀ Osunde ọgbẹ́ ìfà àwọn ẹtí ọ̀sà ọgbẹ́ nípògene ọgbẹ́ Igbinosa Ogbeva 1 4 Ogbeva Osagioduwa 4 and 5 Osagioduwa nupoge na ma tolina nupoge sena ọmọ ye nwe
Adage mana na baku. Nwe ọmọ yẹ nwe. Imaneka abo gwaze do. Rian yagun. Anari ye min rohi. Ari mihi ye me. Odo wa ye me. Me nwe. Ọmọ yẹ nwe. We can already ọmọ yẹ me. Imaneka abo edu. Rian yagun. Oni magbare edu poki sanri. I really like. Usaze 1 and 4. Usaze Ogbeva. The area no 1 and 4. The boy yo. Segwa you know. Over do. Amogade. Okumen ye na gbon yi. Eva me ya yoba. Amogade. Okumen. Omogade ye na gbon yi eva me ya yoba wo. Kabo je an yo. Omogade wa ya ka. Emi na wa gbon na ya fe. Ege no bun. Obi o ma idori yo bo no. O zera bande. The big binao, the bearman at all, the or more or something on Jacoba. Oh, I'm here, who signed over high. They've been an hour my way that they and I, you know, our big killer down over you. The matter or more egade, you know, cool. If no matter you had to set you, you know. Okay, I'll go. Okay, I'll Eva. Okay, ha. Okay, ne. Okay, sir. Go in. Okay, go. Eva. Hey, man, you boy, you over or bad. Honor. Eva, the end. Look, Eva. Me, oh, Igi, or more Igi, would you waggle it on? Cool. Look, ha. Ami o egi adi ọmọ egi ade oko ìwàta ọmọ egi ade oko 2 and 3 ayé bàbá mi Osunde ọgbẹ Tiosa ọgbẹ oko Sagioduwa ọgbẹ Osaze 1 and 3. Osaze no ka ona magba Ami ogi adi ọmọ giade na hina no ka ona ọmọ giade wa o no ga ya ọmọ giade o lori yi wa na ndere ọmọ giade Ami ile wa na bu wa agbeni o ni ari eyi yuwe ọmọ giade kai yo pa wizeri don pe ọmọ giade ọmọ giade ba to ni ba na ri ni pa na wo na wa make a mistake okay that are the way so you want you boy yo want to do Gnosa pogi va with pogi high no nimba okay number 3 dum dia sa or back or them back okay obo apubo ni ahia o ọmọ gade Obe de o Evaika o Amasa nyama Oku oniro oroka iye na gbon yi Amasa nyama
Oruka, woman yiri. Oman sa nyeme no biwa. Ili do biwa monsa. Ya dupe ọmọ gwa biwa o. Agbon fi wedi ọmọ sa. Oko. Oman sa nyeme. Okpa kema ya yo gbabo okpa. Okpa kan gbabo. Nke mo gba. Iye na gbon yi. Ba ya ka yi. Oman sa nyeme ihu ano. Oruka. Oman sa nyeme ewe ọmọ. Ose evi ya na wu no na namyo nyeme. Na namyo nyeme. Ọmọ so nyeme. Onye me onye evi agba otu mo anya. Oye kan. Ando awon eleketi. Munda won nyeme. Evi na una ogba ọma. Again you do an ye kan. Oh. Ọmọ so nyeme. Okan owo, okan o eva, okan o ha, okan o ne, okan o sen, okan go. No pa ka me ya yo wa gba wo. Ni ke ma defio. O pa na o ye number 2. Nko giba. Ami o, si o, yi eni, wi eni. Ọmọ se onyeme. Ọ ní nǹkan wá gbà wọ́. Ọmọ ṣe ọyẹ́ rẹ̀. Níkẹyè yẹn máa gbà. Àìdè bàwẹ̀ ń pògé fàárẹ̀ wà lọ. Osunde ọ̀gbẹ́ àyìnà ìgbónòsà ọ̀gbẹ́ Etiosa ọ̀wé number 1 ọ̀wé number 2. Number 2 nù rẹ̀ ọgbà o. Number 1. Okay, ọmọ sọ nyeme. Ọmọ sọ nyeme. Ọ ní ìdòye wẹ́wẹ́ ọmọ sọ nyeme. Ìdí ni ọdún fíẹ́ gbèrè rí ọ. Ọ nyeme ma ọmọ sọ ẹ but èbìnàdó yà kà wí àtìrì náà. Ẹwà bọ́ni ọ̀la. Tó mọ sẹ́ onyeme ọ̀sẹ̀ ọ̀nyeme. Okay. Okay. Only ọ̀tún sọ. A ní kì báyìí. Oye ọ̀tún sọ̀rọ̀ àná. Ọ̀tún sọ̀rọ̀ àná. Okay. Iná ọ̀sàgídú wà ọ̀gbẹ́. Osaze ọgbẹ ayé báyìí Osaze ọgbẹ okay Fabolo kò yọ ọbùkún o kò yọ okay okay. Yan de ba wa wesu oya po bo ni yan ya o Oghe do wa fi pian bon loge yo Oghe do ba ye man ya o ko yo obo ki an adeban do do da deban Fabolo opa na ike o ọmọ mi ye ẹ̀wọ̀n ta ìsàn wa gbọ̀n yìí ọmọ orí yé òpó nìna kó àná wà kí ọmọ orí yé báyìí yá kà àmì ọ̀tẹ́ ìyá nọ̀bùn ẹgbẹ́ ẹ̀rí ọ̀nà ẹ̀yìn wa o ìjọba o ọtún wọn náà jẹ́ o ìjọba náà nọkọ ọ̀nà ẹtí èyí nọkọ
que va retirer video. Agaiga don't se commencer que tu n'as au moins one. Oui, yoma, au moins one. Non, what se commence. Il va meilleur yoba au vénérable. Il va. Comment oui, ìdí wọn ẹ̀rọ wà wá bókè o àríyìn gbé wà tó tábà wà wẹ́sì o wà ní pẹ́ńbọ̀lógè yẹ o ọ̀rẹ́dùnà rẹ̀ ọ̀gbá ẹ̀ ọ̀rẹ́dùnà yẹ mà ìpẹ́ńbọ̀lógè wà yá fẹ́fẹ́fẹ́ wà ẹ̀ nàmíà o. ọmọ òbí yé mà kọ́ mà òbí rà wẹ̀ gé ẹ̀dẹ́gbẹ̀ òbí yé náà wẹ̀ kí ẹ̀hún àsọ̀nà ẹ̀kẹ́ nù ń ṣe ìyá àlè lọ́tọ̀ ẹ̀ bá ń ta. Ọmọ orí yàrá ọ̀kẹ́ òwò ọ̀kẹ́ òwò ìfà ọ̀kẹ́ òwò ìhà ọ̀kẹ́ òwò ìnẹ ọ̀kẹ́ òwò ìṣẹ́ ọ̀kẹ́ òwò going God. Ọmọ orí yàrá wọn ta ọmọ ẹ̀ẹ́nà mi yé ẹ̀ẹ́rà mi yé ẹ̀ẹ́nà mi ọmọ. Ọ̀kẹ́ ìfàlùmẹ́yà yọ gbàbọ̀ o nkpógi ha. Kèrèdú pògísàn. Ọmí ọ̀ rí o rí ìyí ọmọ rò rí yé. Bẹ́ẹ̀ni ya gbọ́n, ìyá yọ nígbà. Pògísàn. Ọmí ọ̀ rí o rí ìyí ọmọ rè ò rí yé. Kó màmí ẹ̀. Ọmọ rè ò rí yé. Ìbánimẹ̀ yá yọ gbà. I did 3 and 5. Osunde Oghe. Etiosa 2 and 3. Okay. Nupo give na ọmọ òwìye. When manado yagwa ọmọ òwìye. No. Aro ri oreba ọmọ aro reba. Ndoni number 2 bi ma magba ariro anikin etiosa. Okay. I be reba Ibota 3 and 5. Ibota ló pogi ani Ogba o. Vagba o, vagba. Ibota Oghe. I be reba Idomundia 3 and 2. Okay, Idomundia where no pogi ha, ba wa ene. Owe no pogi fa ọmọ o ye katane. Arore mana amoro only aru oriba only mama getting back. Pablo 3 and 5 Oghe come on. 3 and 5 Oghe yan ya fe wa wesu e wo so be ru Anna Kinson ya abokin o ye mayere dona ire na wesu okay wesu we don't know yo salubwa wa ya fe o wese eni edo ya me ni ademu okay eni ogevan ma na ya ekina de ma bebie ma ya be heri wa gibando ri wona okeke are ma do gbin ya fe ibopa wa koyo ebe eni edo le ya fe ma binana wo sekoku ibopa wa ko wa no ehu no eni edo o ya ori ebe no ya ga Iwani ona na fo na o eko wa so wonye be do wa here ni wani ro wa bi abun wa ni na wa ri tan bologe yo wa igbore wa si ari ha kan ri tan bologe yo ni wani ro wa ya fe wa ri tan bologe yo awe boyan ka itan bologe na re yo na yan ka ni ameke na ro ma tu wa ya fe no re wa we so Anna Akinsoya oboki an we so Fabolo weso Domi yasa de weso Usajoduwa weso Humphrey Ibnosa weso Tiosa obayire
o we se we de na we we ko yo Sunday we se wa ka se won sin sagedu wa we se o wa ya no ri wa we se bo na wa se me o po na wa gba ni ma ya fe wi ya fe ma o wa ke o de o ge gbe ke o rebo ya dun na ya gba ni ma mi e fo salobo afin gbo salobo po na ni Jesu Christi se o ba wa e no redo wa ito ipe kete ene ga ma o ga ma o yo pe on dugie o ba ilo bo ewi o ise ọba atọ pe ise mana redu na wata redu na wari wai se asa yama ave rune mo so bisena asa yama obo ke de ifa de no de o so ba no de ba wa ya fe wa ko o we babado wa wi yedo o we ten yado o ma o baba